Èyé Akin, Èyé Akin, Èyé Akin, Èyé Akin, Èyé Akin, Èyé Akin. Ìjọ̀gbọ̀n lé wàhálà dé o. Rọra ṣe. Bọ́bájúwà of Ekiti land. Èmi ló ké sí. Headmistress tó mòye o, Èkó ló ń pè bí. Àbáyé rẹ̀ fẹ́ lọ́ ni. Kò fọmọ ṣeré rárá. Èyé Akin tí mo bá ròde. Àfíjú ni kò fẹ́ ìdọ̀tí rárá. Wọ́n ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nìkan kọ́ ìṣọwọ́ kì í ṣe bẹ́ẹ̀ yìí. Èyé Akin Èkó ló ń pè bí. Ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́, ń sọ́sọ́ náà ń sọ́sọ́. Àfíjú obìnrin tí mo kọ́kọ́ rí rí. Èyé Èkìtì tó délu Èkó, tó ń bùgá onílé, tó ń bùgá àlejò. Rótìtì. Tó ń bùgá onílé. Bá mi ṣe tọ́jú Akin dáadáa. Fáyín bọ̀bọ̀ tí mo kọ́kọ́ rí rí. Ṣáàrẹ̀ o. Akin tó lọ́wọ́ ẹ lólò tí gbogbo ọmọ kẹ́yàn wọṣẹ́. Tèmi ni yóò gbà, tèmi ni yóò mú. Màá dùn ọ́ o, màá dùn ọ́ o, màá dùn ọ́ o. Bá mi ṣètọ́jú Adigun security tí mo bá ròde. Ó ṣọ́ wọn lówùúrọ̀, ṣọ́ wọn lọ́sàn, ṣọ́ wọn láṣálẹ́. Adigun o, olórí púpọ̀ tẹ̀lé. Òun Èyé Akin fine fancies wọ́n ti jọ lẹ́pọ̀. Èyé Akin onítèmi adúmáradán. Yèmí nù, mọ́ kè sí mi mọ́ o. Ó ní ta ni ká fi màmá wé o, kò sẹ́lòmíràn. La ilaha illallah agbọ́lọ́hún gbọ́. La ilaha illallah agbanábì gbọ́. La ilaha illallah ọba rẹ̀. La ilaha illallah agbọ́lọ́hún gbọ́. La ilaha illallah agbanábì gbọ́. La ilaha illallah ọba rẹ̀. Adigun yóò dáa fún ọ. Ọlọ́run ṣe ṣe ń jì fún mi. Mo fẹ́ sọ ní Abdul Adigun kí n wẹ. Lórí Akin kété bí kàtó bá ti dé tẹnu rò lórí burúkú kété èèyàn ọmọ mi Àjọkẹ́ Àyìnà orí burúkú mo ṣe ọyàn mi méjèèjì kan mú. But èyí mo mú dàníyàn lórí kété olórí burúkú ara olékọ bábá yìí gbé ká má ro lórí burúkú kẹ kúrò orí burúkú kẹ kúrò nílá. Mo mú èyí mo mú dàníyàn fàlàáfíà fún kété ẹ́stéètì kí ẹ́stéètì kẹ lálàáfíà o olórí burúkú kọ bá fẹ́ gbalẹ̀ ọmọ gbalẹ̀ ní ẹ́stéètì. Ẹ dákun àwọn obìnrin kí ni ìtumọ̀ ogun ìtẹ̀sí? What is the meaning of all this? Mo ṣe àánú ni mo fọ́ ní bára ìbọn níta bá ti ró ní bára ká máa ṣàánú. Ẹ bá tún rárọ kéṣe kẹfù lówó. Gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Ẹ ṣe pàṣẹ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Àwọn olórí ìlú nìyẹn. Ẹni àìjírí ẹni àìjíkò nìyẹn. Ẹni àdánù nìyẹn. Ẹni téèyàn máa rí téèyàn sì máa bà tiẹ̀ jẹ́ nìyẹn. Ṣé ẹ fẹ́ bọ́ọ̀lù ọ̀hún tó ti dà ní? Ìyàwó tèmi ló ní bára. Bẹ́ẹ̀ ṣiṣẹ́ àtẹ pariwo ilé ayé yín ó sì fò lọ. Insha Allah. Tí ẹ bá ṣe pé ayé yín fẹ́ polóko oṣù, ẹ fẹ́ kí àwọn ràwáníyà kan lé yín mú kan ṣe ìfáyà fún yín kí gbogbo orí Ọlọ́run mi nínú àyà yín kó sì padà sẹ́yìn kí wájú wá di paláwo. Ẹ fún ìyàwó mi. Ẹ ń fún lówó bára ẹ wá ń fowó para. Àfà ńlá nǹkan tẹ́ ẹ ṣe ẹ mọ̀ pé ẹ jẹ̀bi Ọlọ́run o. Ọjọ́ kì mo rí kì mo bí pé ìyàwó àtọmọ síkọ́ ìwí síbi pé ẹ ti ẹrọ mi sí ni. Ìyàwó tèmi náà ti ẹrọ mi. Ìwí bẹ́ẹ̀. Ẹ ronú tẹ́lẹ̀ dá mi lè sọ yín di lọ́la. Ẹ ronú pé bẹ́ẹ̀ ṣe pé ẹlẹ́dàá mi lè ṣe é kẹ́ mọ́. Ẹlẹ́dàá mi gan-an àwọn oníran mi ẹlẹ́dàá mi burú jù tàbí àbáyé rẹ̀ jẹ́. Ẹ̀rẹ́ ni mo ṣe o. Mi mebo ara ibù nìyàn. Mo wọ́n yarí ni. Ayé yín bàjẹ́. Ayé rí ta. Olórí burúkú. Ògún kain. Ẹni tí èèyàn kì í pè é. Ọ̀nìkan nìyàn kì í tì ni ya. Insha Allah. Insha Allah o.
bí karama aláàjì. Bí karama àti gbogbo ìkèmí gbọ̀kẹ̀lé yìí rẹ̀. Ẹ pàdánù ní ayé. Ẹ pàdánù àpàsán. Àyàfi kọ́ bá bẹ́ẹ̀ ṣọ́rẹ́ ni mo ṣe. Orin kì í mú ṣùgbọ́n ọlọ́dà mi á bí. Nígbà kan ní yóò kì í mọ orí pààrọ̀ náà. This is 1,600 naira. Ìyá múra ọ̀tà. Yóò ṣàgbáyé nínú ayé. Aṣàgbàrẹ̀ nínú ayé omi ni máa kó. Ó lé lépèlépè lọ. Ó lé lépèlépè lọ. Ó lé lépèlépè lọ. Àbí tó bá bẹ́ẹ̀ ṣe pé mo ṣọ́rẹ́ fún ọ ní. Àti ẹ̀rọ mi sí. Wọ́n tì yín báyìí láìpẹ́ yìí. Àti ọbẹ̀. Wọ́n wá tí àwọn ọmọ yín náà báyìí. Àti ẹ̀rọ mi sí. Adigun. Àti ẹ̀rọ mi sí. Adigun wá bá a ṣí gẹ̀ẹ́tì. Ẹ tó bẹ́ẹ̀. Àti ẹ̀rọ mi sí. Alájàre ọ̀rẹ́ ni mo ṣe ń sọ. Ọ̀rẹ́ àdúbí kọ́. Kílẹ̀ wí. Bó ṣe jọ́rẹ́ ọ̀rẹ́ kì mo ṣe kò ṣe sọ́dún bí mọ́ mi lọ. Ọ̀rẹ́ àdúbí mọ́ lọ. Bí mo ṣe jọ́rẹ́ kò ọ̀rẹ́ ni mo ṣe kò. Kò ṣe pé mo ṣe ọ̀rẹ́ mo rí pé ìgbé àti ẹ̀rọ mi sí lọ. Mo dẹ̀ mú odidi 1,500 and 600. 1,500 and 600 ni mo fún kú. Àti ẹ̀rọ mi sí. Àti ẹ̀rọ mi sí. Ọ̀rẹ́ ni mo ṣe ọ̀run ṣègbè kò mí. Ìyẹn oníbàárà 50-50 náà ló máa ń fún ọ. Àìtí alájà ìmọ̀ bínú ọ̀rẹ́ ni mo ṣe ọ ẹ̀yìn ẹ̀. Bẹ́ẹ̀ ṣe bá ìjáde wa jẹ́ lẹ́nu. Ẹlẹ́dàá mi ò bá tó bá. Ẹlẹ́dàá mi ò bá ti yíjà àdàbí tí ẹ bá jẹ́ pé ọ̀rẹ́ ni mo fẹ́ jẹ fún yín. Àdàbí tí ẹ bá sọ fún yín pé ẹ ti ẹ̀rọ mi sí náírà. Ọ̀rẹ́ mo jọ̀rọ̀ ṣíṣe o. Àti ẹ̀rọ mi sí ṣe bẹ́ẹ̀ bí kìíní kan jàdúrà rẹ̀. Adigun o. Adigun. Ma. Adigun. Mọ́mí. Adigun o. Ta ló lù yín? Mi ìsìnkú èké o. Kí ló ṣẹlẹ̀? Àánú ni mo ṣe mímọ̀ wí àti ẹ̀rọ mi sí ìyàwó àfà. Ìyàwó wọn nìyẹn. Mi mọ èmi kọ̀rọ̀ wọ́n ní bára ní kí mi mé ọkọ̀ àtọ́jọ́ kan ti bá mi rìn ṣé mo mé ọkọ̀ tó ikú ọ̀rí. Ẹ ní bínú náà ni àwọn náà dẹ̀ ní bínú tó pọ̀ wọn. Mi mọ mo ṣe nínú rẹ̀ ni mo rò pé bóyá ara yàrá kẹ̀ ìtọ́jú ni. Ìṣẹ̀lẹ̀ ṣe pé ilé mi o. Ó ṣe pé ilé mi. Mọ́mí ẹ̀kọ́ yín ló pa mí lẹ́kún mọ́mí. Ayé rẹ̀ á bàjẹ́ ọba ẹ̀pà mi lára. Yẹ ká fà fọ́ọ̀gì mọ́ yín lórí ni. Gbogbo tó bá ti wà nù gbásíkò gun wọn wá láàárọ̀. Aláìgbàfọ́ Ọlọ́run. Yẹ ká fà ṣèwúre ó jẹ́ ìyàwó mi lọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún. Màá kàn lọ mú sílẹ̀ tọ́ máa ṣe ohun tún yẹn ni. Màá dẹ̀ gbé màá dẹ̀ lámọ̀ yín lórí. Wá ẹ lọ́lẹ̀ yín nìyẹn. Adigun náà gbọ́ ayé rẹ̀ bàjẹ́ ayé rẹ̀ bàjẹ́. Àwọn mi àyín kọ́ mo bá wo èṣù ni. Èṣù ọ̀sẹ̀tánì ò ní mọ́lé wa lágbára Ọlọ́run o. Wọ́n ní ẹ̀yin kọ́ o. Ìtọ́jú Adigun security tí mo bá ròde. Ó ṣọ́ wọn lówùúrọ̀, ṣọ́ wọn lọ́sàn-án, ṣọ́ wọn láṣálẹ́. Adigun o olórí púpọ̀. Òun EYE Akin fine fancy. Rẹ adádé owó rẹ mọ ìbá ìpè ọní ẹrù jẹjẹ a kì í dúró kí wọn ní tádìẹ. Ẹ ǹlẹ́ àwa ni Ẹ̀yin ni. bẹ́ẹ̀ ni ẹgbẹ̀rẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹgbẹ̀rẹ̀ ẹ ǹlẹ́ jàre ẹ pẹ̀lẹ́ ẹdú ẹ ǹlẹ́ ta ló ṣe ń lè ṣe níbo lọ́wọ́. sóòrè òní òun lójú inú rárá ni bíyàn bá tiẹ̀ ríyàn ní sọ ti rí mi rí ni. Ẹgbẹ́ ní wọlé ni ẹ ó bí ọ̀tọ̀ níbi tó ti ṣe ń lè tọ̀tọ̀ mi tẹ́ ń bọ̀. olójú àpàlára mi ọwọ́ yín ni mo wò tà. kí ló sọwọ́ mi. ta lẹ fẹ́ rí gan kí ló ṣẹlẹ̀ sá. ọmọdé káwọn mọ̀ sí ọgbọ́n nígbà tó rà gbàlagbà torí mi tí n kan lẹ̀kùn tí ì ṣe pé mo sì léwọ̀ tí n sì mọ ibi tí mò ń lọ tó wá bí mi kwẹ́sàn rádaràdà sódà kí n gbé ọ sí pè báyìí. ẹ má gbèmí pẹ́pẹ́. n tó ṣẹlẹ̀ ni pé ọmọ mi ni mo wá kí ni. ta ló mọ yín sà. ọmọ máa mi nínú gbogbo ilé ò tí ìmọ̀ ọmọ tó jọ mí bí n ṣe wà yóò rọ́ ọmọ tó jọ mí nínú ilé bó ti ṣe rẹwà tó béèyàn bá níyàn bímọ tó lè fi yan gànú lé ó ti wò mí kó o ti rí bí n ti rí ó ti mọ ọmọ tí mo bí pé ó rẹwà bí n ti rẹwà kí ni sí ọ̀nà àwọn èèyàn mọ̀ dákà wọn. Alájà lẹ wọn. Ó ti yé mi. ọmọ ẹni tí mò ń wá Alájà lẹ. bó o lọ sọ wá ń bí mi lé ìbéèrè ìranù tẹ́lẹ̀ Ẹ má bínú. wọ́n mọ̀ sí bẹ́ẹ̀ o. Ìkẹ́ àtọ̀là tó pé. Ẹ ǹlẹ́ bàbá. Ìyẹn ọ̀rá sà. Ẹ jọ ìyá kan náà tèmi náà. Ẹ̀yin kọ́ ni ẹ fún lóye Tinubu. Ara Ẹ sà. fún lóye Tinubu. Abiyamọ. Ṣé ìsẹ̀yìn? Ẹ jọ o.
méjì lọ́rùn dáyàn ní ayé o. àbí Ọlọ́run ọba òkè ní. nǹkan kan lè tó wá sí. àṣẹ yóò wù ní. èèyàn méjì náà lè jọ lójú mi. èsì wọn tó jọ. ẹ mọ ìyàwó bàbá wa àwò lọ́wọ́ ìjìjẹ́ olú ẹ gbọ́ tìgòtìgò ní àgàgàgò tẹ́ ẹ lò yìí. ní mò ń kọjá mi láìkiri. wọ́n ní ilé ni mú mi wé. àwọn tẹ́ ẹ jọ ní. ṣeun ṣùgbọ́n ìwèrè lọ́mọ. ọmọ wo. ọmọ burúkú ni olórí burúkú. ṣé ẹ ti ń dá mi dúró. ọmọ kékeré ní kí ló ń bọ̀. tàbí ìmú gan iná gan mo kí ẹgbẹ̀rẹ̀ nífẹ̀ẹ́ sọ ni kì í jọ o. sẹ́mi ìbílẹ̀ jọyọ̀ kan. àjọyàn lè sọ. ìkàbí ìmú gangan ìpèsè ìbéèrè. kàbí ìmú gangan ìsìn ìbéèrè kàbí ìmú gangan ìsìn ìbéèrè. kí n túmọ̀ gbogbo yẹn. kí ló dé tẹ kọ́kọ́ sọdún orin tẹ ẹ kọ́ lọ náà kọ́ sọdún kàbí ìmú gangan. ẹyin tẹ́ ń béèrè òye mi ni. ó kì í ní kí kò bá mú iye ìmú ìkàbí ìmú ìsìn ìbéèrè. ọ̀rẹ́ wa ọ̀rẹ́ fún mo nìyí ń gbé bí kàbí ìmú. kábí òun. kàbí ìmú. èdè ìlú òkè náà sọ fún yín ẹ̀ ibo lẹ́ lọ ló ń jẹ́ bẹ́ẹ̀ òní kábí òun àwa ni àyìn ògùn fọ wọn la má bá wọn translate. èdè pé ibo mọ̀ ńlá lásìkò. ibo lẹ́ lọ ní kábí òun yẹn. ibo lè ṣe báyìí ẹ ti sọ ní èdè nọ́sírẹ́tì tí a lè ṣàlàyé fún yín láti ṣe. ilé mi mo wá níbí. nílùú lé síbẹ̀ má bàa mi lórúkọ àwọn láyé wọn lórúlé kàbó tinúlé ṣé wà lábàmọ̀ mi kọ́lé ni kájágé yín jẹ ni mo. ṣé wà lábàmọ̀ mi kọ́lé ni àṣewù wọn lórúlé ìmọ̀gbà mi. irọ́ mi ilé mi mo ní ilé yín mo ní àwa ni àìsàn àlejò ní ìlú mo sọ. ọ̀wọ́ ẹ̀yà sókè yìí mo bínú sá ẹ̀yà sókè yìí rà. ẹ lè má wo ẹjọ́ àwọn èèyàn gidi ìlú yìí o ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe mójú bílẹ̀ yìí ọ̀dà. ojú mi lè. láìsọ ọlọ́pàá àtòrí tó lọ báwo ló gbẹ̀yìn síbi báwo lẹ́yìn gan débi. èmi lè jẹ́ ọmọ olùlé. láàrin lọ́ọ̀bì. ẹ mú àwo ọmọ mi ní. ṣáfà lọmọrin ní àbí jàmọ́. ìyàwó àfa. ìyàwó àfa òun lọmọ mi. mo ti rọ ìjọ ẹ nígbà arẹwà arẹwà ń lé wa arẹwà gíláṣí ẹsẹ kẹlẹ bá fẹ́ mi sá. Adigun. sórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ògbà tí mo rí ìyàwó àfáà ni mo kọ́kọ́ rò pé bóyá ọmọ ẹbí rẹ̀ ni ṣùgbọ́n lẹ́yìn tí mo rí àwọn mú ta lọ rẹ̀ ni. ó ṣe yẹ̀yẹ́ ní yẹ̀yẹ́ kò ṣe bẹ́ẹ̀ ilé lẹ́yìn. dáàdi yẹn fà ọmọ náà fà. Adigun dàbọ̀ yá àṣìṣe rẹ̀. ẹ pẹ̀lẹ́ oye olóòlù máa kẹ rọrùn ọ̀tẹ̀ ìwà ọlọ́ wọ́n ṣe yẹ̀yẹ́ ní ìfọ̀ mi. ìjọ̀gbọ̀n dé wàhálà dé o rọra ṣe. bọ́bájúwà of Ekiti land. èmi ló ké sí. headmistress tó mọyè o Èkó ló ń pè bí. àbáyé rẹ̀ fẹ́ lọ́ni. kò fọmọ ṣeré rárá EYE Akin tí mo bá ròde àfijú ni kò fẹ́ ìdọ̀tí rárá. wọ́n ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nìkan kọ́ ìṣọwọ́ kì í ṣe bẹ́ẹ̀ yìí. EYE Akin Èkó ló ń pè bí. ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́ ń sọ́sọ́ náà ń sọ́sọ́ àfijú obìnrin tí mo kọ́kọ́ rí rí. EYE Èkìtì tó délùú Èkó tó ń bùgá onílé tó ń bùgá àlejò. Rótìtì. tó ń bùgá onílé. bá mi ṣe tọ́jú Akin dáadáa fáyín bọ̀bọ̀ tí mo kọ́kọ́ rí rí. ṣáàrẹ̀ o. Akin tó lọ́wọ́ ẹ lólò tí gbogbo ọmọ kẹyàn wọṣẹ. kété ọmọ Èkìtì pátápátá lọ́kùnrin lóbìnrin mo mọ̀ kí oyin mo ṣeun o ojú rí àkóbí o ní àṣìrìn o kètèrè po ni mo kí o ọ́ ti dògbà igi rẹ ni àmútìyẹ̀kùnrin.